ní gbogbo ẹnu. Ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́sẹ̀ oge, ẹwà rẹ̀ ò ní sá, ẹwà rẹ̀ ò ní tí. Tímọ́tímọ́ aláyọ̀ ogún ọdún, ọ̀rẹ́ mi, pàdí mi, gist partner mi, business mate mi, àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Ọ̀pẹ́yẹmí o, mo ní wọ́n bọ̀ délé àwọn bàbá rẹ̀. Ìwọ lọmọ ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà. Ọ̀kan yìí lulẹ̀ ó kù kàn, ọmọ olókè gàgàrà tí borí ilẹ̀kílẹ̀. Ọ̀pẹ́yẹmí ojúlówó ọmọ Ajíbóyè ọdúndún àsọdẹ ìlú dẹ̀rọ̀. Ọmọ agúnyán pòrò ní mòye, mo sùlẹ̀lẹ̀ gbáyì ní Ìjẹ̀ṣà. Ìgbà ọkọ́ ẹ̀tàlélẹ́gbèjì àdà, wọ́n darí jọ wọ́n ń bòkè ṣọ̀tà. Òkè ò jẹ́, òkè ò mú, òkè ló rẹ́yìn aṣebí. Ogun kan ò jàjàjà kó borí ìrágbìjí nílé àwọn bàbá rẹ̀. Ọmọ agbọ́ tí kalẹ̀ mọ́ sọ rẹ̀. Òṣèré ọmọ olóbì ìṣèké, òṣèré ọmọ olóbì ìṣẹ̀fà. Bó bá sọ̀fin yóò sọgbà. Ọmọ olóbì kan àfọwọ́rá wọn ń já lọ́mú. Ìwọ lọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́. Ọmọ agbọ́ tí kalẹ̀ mọ́ bẹ̀wẹ̀. Òde ó kàgbà Ìjẹ̀ṣà fọ̀ dúdú kẹ́ni mọ́ òjòbí tó gbó kákáká bá ń wo bí kúndùkúndù. Ìwọ lọmọ rìn lọ́fin, ọmọ wa, ọmọ ẹkùn. Ọmọ olóbì kan wọ́wọ́ tírí wọ́. Ìwọ lọmọ olóbì kan wọ́wọ́ tírí wọ́. Èyí tó bá fẹ́ ni àwọ̀ sápò ẹni, èyí tí ó sì fẹ́ ni àwọ̀ sínú igbó.